ǹlẹ́ ń bẹ̀ ń wo gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà nílé lóko lódò lẹ́yìn odi. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun. Mo kí yín ní gbogbo ibi tátẹ́gùn ètò yìí fẹ́ dé. Mo kí yín pẹ́kú dédé àsìkò yìí. Àjíǹde ara máa jẹ́ o. Èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni Olúwatóyìn Ọládìran tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ sí Abeni Agbon. Mo gbé tànà dànù ni, mo tún wá gbé tuntun dé. Ẹni kí ni tuntun tí mo gbé dé? Arúgbó Odó TV ni. Arúgbó Odó TV. Ibẹ̀ ni kẹ́ ẹ máa subscribe sí, kẹ́ ẹ like ẹ̀, kẹ́ ẹ share ẹ̀, kẹ́ ẹ love ẹ̀, kẹ́ ẹ fọ́n kó lọ fà. Àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ rí wò ń bẹ̀, àwọn ètò tó kọ́ni lọ́gbọ́n, bí àwọn eré àgbéléwò tó kọ́ni lọ́gbọ́n, ìfọ̀rọ̀wérọ̀ lóríṣiríṣi, àwọn ọ̀rọ̀ tó lè túnlé ayé èèyàn ṣe bó ṣe ń lọ lóríṣiríṣi ìrírí ayé, gbogbo ẹ̀ lẹ́ mọ̀ wò ń bẹ̀ o. Arúgbó Odó TV ó ní kẹ́ ẹ lọ máa wò. Ẹ má jẹ́ wọ́n ròyìn ẹ̀ fún yín o, ẹ má gbé kúrò ń bẹ̀. Arúgbó Odó TV ni ẹ lọ máa wò. Kẹ́ ẹ fọ́n kó lọ fà.